Ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wà káàkiri àgbáńláyé. Ẹ káàbọ̀ sórí amóhùnmáwòrán Owutu FM TV. Owutu FM Lagos TV la wà. Pẹ̀lú ìyá Osunronke Olomitutu ní ìlú Egbo lómù. Màmá ẹ bá wa kí àwọn ará ilé, kẹ́ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ojú tó ń wò mí, ẹ kúrọ̀lẹ́ o. Àdúrà gbogbo wa gba ìjà bíjó àyàbáyọ̀. Mo bá tó kù kí Buhari kó pò mí báyìí, gbogbo la máa rore gbámú. Tí Tinubu náà bá tó wọbẹ̀, gbogbo la máa rore gbámú báyìí. Ilé ayé kò ní yọ̀ wá. Ọ̀rẹ́ wa kò ní bá lórí ààrẹ, kò ní bá wa nínú sàárè. Èmi ọjọ́ ajé òkúkú lùsọ nísọ̀bòjì ònàmọ́náyé ònà àgbàlagbà tá a ṣe àṣà. Ajé òní na gbogbo wa báyìí. Ajá ṣọ̀rẹ́ wa ni. Àníṣẹ́rú ajé o. Inú wa dọ̀kọ̀ wa balẹ̀. Orúkọ mi ni Yeye Osunronke Olomitutu tí mò ń gbé ìlú Egbo lómù ní ọlọ́wọ́ bus stop Mọ̀rúfà Adéwálé street ní Egbo lómù. A fẹ́ sọ̀rọ̀ lẹ́nìí nípa ẹgbẹ́. Màmá, kí ló ń jẹ́ ẹgbẹ́ gangan? Ẹ ṣeun olóòtú. Ọlẹ́ni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní lọ́run. Kò sí, gbogbo oníkálukú alóra ní ìṣẹ̀dá. Ẹ máa wò pé nígbà míì wọn náà réèyàn kan ó tí ó jọyàn gan, kò yẹ kó lè pàdé ara wọn. Kò sẹ́dá tó wà tí ò lẹ́gbẹ́. Ẹgbẹ́ kan jẹ́ pé ó yàtọ̀tọ̀ síra wọn ni. Tá bá ní ká wò ó, bí ẹgbẹ́ mélòó ló wà? Olóòtú kò ló ń kà á nítorí pé kí ni ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀, ẹgbẹ́ inú ọ̀ṣun, ẹgbẹ́ olúwẹ̀rí kò ló ń kà á. Àwọn kan wà òkun, àwọn kan wà ọya òrìrì ni wọ́n tọ́jú bá fẹ́fẹ́ ṣiṣẹ́. Àwọn kan tún wà báyẹn tó jẹ́ pé àwọn ẹgbẹ́ abalùwẹ̀ wà, ẹgbẹ́ orí àkìtàn wà, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀, ẹgbẹ́ alára agbó, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Ṣé Yorùbá mi yẹn olóòtú? Ẹgbẹ́ pọ̀ tí ó ṣe kà. Ìyálóde àpọ̀jọjọ wọ̀lú, àyín tó ju yín kálé tó kòde. Ìyá mi àtàmọ́ bí ẹni tètalẹ̀. Àkíìkà àṣẹ ẹ̀gẹ̀, àkíìkà àṣẹ ẹ̀gẹ̀, àkíìkà àṣẹ ẹ̀gẹ̀. Ọ̀rọ̀ yìí kà sára ó di ìdẹ̀ra dé. Onímọ̀mọ́ rí mọ̀mọ́. Ìyá o, bí Ajíṣafẹ́, Kéréjọlá, Gbénúsọlá, Jagun, Baálẹ̀, Ààrẹ, Àjàgùnà, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyẹn. Ẹgbẹ́ póríṣiríṣi. Ẹgbẹ́ ìdírúkọ wà. So bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹgbẹ́ pọ̀. Báwo la wá ṣe lè dá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ mọ̀? Ẹ ṣe olóòtú, ẹ ṣe lè dá àwọn ẹlẹ́gbẹ́ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi a máa ṣe kí ni, a máa lálàá. Nígbà tó bá ti kọ́, ẹlòmíràn lè máa yọ sí láti kékeré, wọ́n á jẹ́ ó dàgbà. Ẹlòmíràn á tó gbà tó fẹ́ lọ ilé ọkọ. Ẹlòmíràn dẹ̀kẹ̀rẹ́ á ti wọlé ọkọ kó tó yọ sí. Tó yẹ pé máa di pọ́n wọ́ ọmọ, wọ́n á náà pé medical doctor, wọn yóò ní wáyé. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ torí púpọ̀ ìmójútẹ́gbẹ́. Àwọn ẹgbẹ́ yẹn wá wò pé àwọn tí ń ṣe fún láti kékeré, àwọn ń jagun lórí ẹ̀. Ipò kò tiẹ̀ mọ̀ pé bóyá wọ́n ń ṣe oore fóun. Kò sẹ́dá tó wà tí ò lẹ́gbẹ́. Nítorí tí o máa fi mọ̀ pé ẹmọ ẹlẹ́gbẹ́ ni mí ni pé ẹlòmíà lóhun ń sùn. Òun lálàárí àwọn old friend òun. Gbogbo àwọn tọ́jọ́ ṣe kékeré, gbogbo àwọn tọ́jọ́ lọ sí school. A máa lálàá àjọ máa rí wọn pé àwọn lọ sí party. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. So ọmọ ẹlẹ́gbẹ́ rèé. Àwọn àpẹẹrẹ tó fi lè rí, tó fi máa mọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ lòun báyìí. Ẹlòmíì rèé a máa lálàá pé òun wọ ẹnu omi. Ẹgbẹ́ àwọn míì àwa wa gbà sódì. Kò sí ìṣẹ̀dá tó wà tí ò lẹ́gbẹ́ tiẹ̀. Ẹlòmíì báyìí a máa sọ pé òun fẹ́ mọ̀ mọ́ báyìí, òun fẹ́ mọ orú ẹgbẹ́ tó ń wà. Ẹ wo orú àwòrán tá a wò tí àfa kan gbàṣẹ̀dá àwọn ọmọ kan. Wípé inú ẹgbẹ́ kí ló wà? Ẹgbẹ́ Iyemẹja. Ṣé ìdílé tiwọn? Ṣé wọn ò ní tó ń gbọ́ lé wọn ni? Kò sí ìdílé ilẹ̀ Yorùbá. Bọ́ọ̀lù ṣe dá wa nílẹ̀ Yorùbá nìyẹn. Kò sẹ́ni tó wà láyé tí ò lẹ́gbẹ́. Ẹ ṣé obìnrin ni àwọn kan wá sọ pé obìnrin nìkan ló lẹ́gbẹ́. Tó bá ti rọ́mọ pupa, wọ́n ní ẹlẹ́gbẹ́ ọmọ ní ẹ́, wọ́n ní kíni. Ṣọ́kùnrin náà ò lẹ́gbẹ́ ni? Ẹgbẹ́ ọkùnrin ló burú jù. Bí ẹgbẹ́ ṣe wà, ìyàwó ọ̀run wà, ọkọ ọ̀run wà. Ṣé bá mi yé yín? Nítorí pé kíni ẹlòmíì á ṣe kò ní lórí obìnrin. Ẹlòmíì á ṣe kò ní lórí ọkọ. Nǹkan kéńkéré ni. Ó lè jẹ́ pé ẹlòmíì rèé. Ó tó di ìgbà tí gbogbo abákúkà tó lọ sọ́run lẹ́ẹ̀kan náà. Wọ́n lẹ́ni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní lọ́run. So gbogbo wa
kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ àfẹnibà máa tan rẹ̀ jẹ nítorí pé kí ni tó bá sùn wà lálàá bákan nígbà tó bá gbé àpẹẹrẹ ilé wa lọ́sẹ̀ yìí wọ́n á tún gbé mi wá ẹlòmíà lòun lọ patí òun àtàwọn ọ̀rẹ́ òun àwọn jọ lọ patí òun àtàwọn tó ń jọ lọ skul àwọn ẹgbẹ́ ẹ̀ ni ẹlòmíì dẹ̀kẹ́ tó bá rí pé nítorí pé ó ti ń fún àwọn lóúnjẹ ara àwọn wẹ́wẹ́ tó máa jọ wọṣọ funfun àwọn ọmọ olúwẹ̀rí ló máa ń ṣòṣèlú ẹ̀ jù so kò sẹ́ni tó wà tí ò lẹ́gbẹ́ ṣe. báwo la wá ṣe lè dá ẹgbẹ́ oníkálukú mọ̀? ṣe rí olóòtú tó bá ṣe àyẹ̀wò rẹ̀ àmọ́ bó ṣe máa mọ ẹgbẹ́ ẹlòmíì tó bá dẹ̀ rí i pé kó lè ní ìgbàgbọ́ tó mọ̀ pé òun ò fẹ́ lọ sílé ibi kankan kó fún rẹ̀ ní kó sọ rẹ̀ sí wòwò kó rí i pé wáìsì tó máa fi sọ wà lẹ́gbẹ̀ẹ́ o kó wá tọwọ́ bọdú omi kó gbá ìṣẹ̀dẹ̀ mú Elédùmarè o mo fẹ́ mọra mi ọ̀nà ọmọ ẹlẹ́gbẹ́ ni mí ṣùgbọ́n mi ò rápẹ̀rẹ̀ ìwọ ìṣẹ̀dá mi wọ́n láì pé tómi tẹ̀jẹ̀ tí mo fi wò jáde lára ìyá mi gbogbo tó bá ń jẹ́ ìdí ẹgbẹ́ tí mo wà tí máa fi lọ tọ́ máa fi rọ́nà àbáyọ ìṣẹ̀dá mi mo ní kó fi hàn mí Elédùmarè mo ní kó láàrin ìjọ mẹ́ta síjọ mẹ́ta Ọlọ́run á fàpẹ́yẹ ibi tó ti wáyé hàn ọmọ ẹlẹ́lòmí ọmọ mi póríṣiríṣi ẹ mọ̀ pé nínú omi wà Ògún wà nínú omi Ṣàngó wà nínú omi tẹ bá rí i pé gbogbo òrìṣà ló ń lọ kí olókun nítorí pé gbogbo òrìṣà ló pé síbẹ̀ ẹlòmí ẹ̀dùn àrá olókun á fún un tí a tóbi gbàgbà ẹ̀dùn àrá Ṣàngó gbogbo òrìṣà ló máa ń parapọ̀ lọ kí olókun torí náà ọmọ mi ọmọ olókun ni ọmọ mi dẹ̀kẹ̀rẹ̀ ọkọ tó fẹ́ olókun ní ọkọ ẹ̀ so olókun dẹ̀kẹ̀rẹ̀ bó bá rúgbúrú nǹkan tí òótọ́ kan ló máa díjà lẹ̀ àfi tó bá ṣèpèsè yẹn ló fi máa nífọ̀kànbalẹ̀ bó ṣe rí nìyẹn lókun. bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti fóònù nọ́mbà yín. orúkọ mi ni Yeye Osunronke Olomitutu tí mò ń gbé ìlú Gbolómù ní ọlọ́wọ́ bus stop Morufade nọ́mbà 3 Morufade Wale street tẹlifóònù nọ́mbà mi ní 070 31 90 96 37 ẹlẹ́ẹ̀kejì ní 080 596 11 480. bá wa ṣàdúrà fún gbogbo ojú tó ń wò. gbogbo ojú tó ń wò mí pátá àdúrà yẹn á gbà wọn bá tó kù kọjú kò parí ìdùnnú àtàlẹ́ máa fi lò já ogún ẹgbàmẹgbà mi kò ní ṣẹlẹ̀ sórí kọ̀ọ̀kan bàtà ọ̀fọ̀ bàtà bànújẹ́ wọn ní bọ́ sójú ọ̀nà orí kọ̀ọ̀kan gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé ànísàs kò tí Tinubu bá tún wọ orí ìjọba bàbá wa Tinubu báyìí àsìkò bàbá wa Tinubu á sọ gbogbo wa pẹ̀lú àṣẹ Elédùmarè ní kábàámọ̀ pé ìjọba alágbádá ó ṣe ṣẹlẹ̀ ìdúró ìtayọ̀ gbogbo àmàrí ń bẹ̀ àní jẹ̀kọ̀rọ̀ àwa ní rọ̀gùn ìbànújẹ́ kéré ó tóbi kò ní jẹ́ tiwa ogun báyìí àwọn alálẹ̀ wọn bá wa ṣẹ́gun ogun àní rọ̀gùn ogun ẹgbàmẹgbà mi kò ní jẹ́ torí kọ̀ọ̀kan wa gbogbo aládùúrà wa máa gbà ọ́ àṣẹ o Ọlọ́run mi là bàbá wa àṣẹ o. bẹ́ẹ̀ ni ẹ̀yin aráalé ànírí jùmọ̀ lórí ètò lénìí tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá wa pàdé lọ́dọ̀ Yeye Osunronke Olomitutu tìlú Gbolómù ó dàbọ̀.